èèyàn ẹ lé àwọn èèyàn kúrò ń di ẹbọ eléyìí ni ó jẹ́ kẹ́yìn náà ó soríire níwájú Ọlọ́run ọba eléyìí ni ó jẹ́ kẹ́yìn náà soríire níwájú Ọlọ́run ọba ẹ má dákẹ́ dídákẹ́ tẹ́ ẹ dákẹ́ yìí wàhálà lẹ fi ń kó bára yín lẹ sì fi ń kó bá àwọn èèyàn àwọn ìyẹn nìpín àwọn eléyìí àwọn nìpín ẹlẹ́ẹ̀kẹta o àwọn tí wọ́n mọ̀ wọ́n kàn dákẹ́ ń tiwọn àwọn nítorí pé wọ́n ń bẹ̀rù wọn ò fẹ́ wàhálà so irú àfa abẹ́ kò dá o òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ní man katama ilman ẹni tó bá nímọ̀ kan tó bá fi pamọ́ ẹni tó bá nímọ̀ kan tó bá fi pamọ́ nípa àmọ́ tọ́lọ́run ọba yìí tó bá wá fìmọ̀ yẹ pamọ́ aljamahu Allahu bilijami minan nar ìjánu ni wọ́n ó fi fà wọnú ná ìjánu tí wọ́n lọ ìjánu yẹ láti inú náà ni wọ́n ti mú wọ́n wàá fi ni wọ́n fi di ẹnu ẹ̀ ni wọ́n wàá fi fà wọnú ná torí pé kíni ó kàtámọ̀ ìmọ̀ kò ìmọ̀ tó yẹ kó ṣàlàyé ẹ̀ fáwọn káwọn èèyàn jàǹfààní ẹ̀ káwọn èèyàn bó bá yẹ pé àwọn àfáà Nàìjíríà ti ń ṣàlàyé tawhid wọ́n ti ń láwọn èèyàn kúrò ń di ẹbọ ni ó ṣeéṣe káwọn ẹlòmíín má kú síbẹ̀ ṣùgbọ́n wọn ò ṣàlàyé ẹ̀ wọ́n dákẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a padà sí pìlẹ̀ ká padà sọ́dọ̀ Ọlọ́run ká padà sọ́dọ̀ Ọlọ́run ọba Allah ká padà sínú tírà Ọlọ́run tí Al-Qur'an ká padà sínú hadith Ànábì sallallahu alaihi wasallam huma aslan àwọn méjèèjì náà nípìlẹ̀ àwọn náà nípìlẹ̀ lọ́nú tírà Ọlọ́run lọ́nú Al-Qur'an lọ́nú hadith Ànábì sallallahu alaihi wasallam so eléyìí ni ẹ jẹ́ á padà síbẹ̀ o eléyìí ló fà á táwa fi ń kígbe tẹ́ bá rí wa tá à ń kígbe kìí ṣe pé à ń ṣègbéraga kìí ṣe pé kí wọ́n lè bá a mọ̀ pé àáfàá ni wà kìí ṣe torí ẹ̀ ṣùgbọ́n torí ọ̀rọ̀ yìí ni abẹ́gbọ́n tọ́lọ́run ọba sọ ni Ọlọ́run ọba ni gbogbo àwọn èèyàn tó ṣe pé wọ́n ń fi ọ̀rọ̀ Ọlọ́run ọba pamọ́ gbogbo àwọn èèyàn tó ṣe pé wọ́n ń fi ọ̀rọ̀ Ọlọ́run ọba wọ́n fi ń pamọ́ ṣé káwa wá dákẹ́ káwa wà lára wọn tó sì yé wa tá a gbọ́ yé tá a kẹ́kọ̀ọ́ tó yanjú tó yé wa tí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa tá a mọ̀ tá a ń sọ tá a káyà Al-Qur'ani tó yanjú tá a dìísà Ànábì sallallahu alaihi wasallam yé wa tá a sì mọ̀ pé méjèèjì náà lẹ̀sìn wa méjèèjì náà láfi ṣẹ̀sìn ọ̀nà méjèèjì náà ni kò sí míì mọ́ àlàyé ló kù àwọn sàhábà ó ṣàlàyé ẹ̀ fún wa ni àwọn àáfàá ẹ̀sìn wọn ó ṣàlàyé ẹ̀ fún wa ni méjèèjì náà ni wọ́n mọ̀ ṣàlàyé fún wa kò pé mẹ́ta so táwa kọ́ tó yanjú káwa dákẹ́ tí gbogbo nǹkan sì ń bàjẹ́ káwa dákẹ́ ká má sọ̀rọ̀ so torí a gbọ́dọ̀ dákẹ́ o torí a gbọ́dọ̀ bẹ̀rù èèyàn káwa máa ṣẹ lọ́hùn a gbọ́dọ̀ bẹ̀rù èèyàn káwa máa ṣẹ lọ́hùn so a sọ̀rọ̀ òun ló fà táwa náà fi ń jáde tá a fi ń sọ̀rọ̀ tá a fi lójú oorun wọn lọ́sàn-án àti lóru níkọ̀kọ̀ àti gbangba àtòrí Facebook àtòrí YouTube àti ojú ayé gbangba gbogbo ẹ̀ la ti ń sọ̀rọ̀ Ọlọ́run ọba fáwọn èèyàn àti inú mọ́sálásí àti ìta gbangba dáwàtú jàríyà àti sìríyà gbogbo ẹ̀ ni so a máa ṣe ni tí gbogbo èyí tí ó fi máa yí àwọn èèyàn so tó bá rí bẹ́ẹ̀ àwọn àfáà ìpín kejì káwọn náà ó dìde o ìpín kẹta tí mò ń sọ ẹ̀ káwọn náà ó dìde o àwọn ìpín kejì náà tá a sọ pọ́rọ̀ ìrun ọ̀rọ̀ àlùwàlá kí wọ́n fọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ ọ̀run lẹ̀ bọ́rọ̀ bá dọ̀rọ̀ nu mọ́sálásí wọn mọ̀ ṣàlùwàlá ọ̀rọ̀ ọ̀run lẹ́yìn ìgbà tí tàwídì ti yá àwọn èèyàn kí wọ́n kọ́kọ́ pariwo tàwídì sáyé ẹ jáde sáyé ẹ jáde síta gbangba ẹ ṣe dáwàtú jàríyà ẹ bọ́ sórí Facebook ẹ bọ́ sórí YouTube ẹ bọ́ sórí Twitter ẹ bọ́ síta gbangba ẹ bọ́ sí junction ẹ tó ṣíà ẹ bọ́ sáàrin àdúgbò ẹ tó ṣíà ẹ máa jẹ́ káwọn èèyàn mọ tó ń jẹ́ Islam àwọn èèyàn mọ tó ń jẹ́ Islam ẹ ṣàlàyé tàwídì fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn mọ tó ń jẹ́ tàwídì ẹ ṣàlàyé tó ń jẹ́ ṣíríkù fáwọn èèyàn kí wọ́n mọ̀ pé kì í mọ̀ ṣe pé tá a bá gbẹ́bọ lọ oríta mẹ́ta nìkan mọ̀ ní ṣíríkù bàbá máa ń jọ́sìn tá à ń kírun tá à ń gbààwẹ̀ náà tá a bá mọ̀ ṣe báyìí tá a ṣe báyìí tá a ṣe báyìí a mà ti ṣe ṣíríkù ẹ ṣàlàyé ẹ̀ so eléyìí ni ó jẹ́ ká ẹ mórí bọ́tẹ̀ fi ní sí nínú àwọn tọ́lọ́run ọba tí ó mọ̀ làánà yìí o eléyìí ló fà táwa fi jáde Ọlọ́run ọba a sì bẹ Ọlọ́run ọba kọ́lọ́run ọba ó jẹ́ ká máa sọ lọ bẹ́ẹ̀ tálùkì àmọ́ owó táwa bá tún síwọ́ àwọn ọmọ tiwa náà kí wọ́n tún máa sọ lọ bẹ́ẹ̀ tí tálùkì àmọ́ Ọlọ́run ó fi dé nta ń bẹ Ọlọ́run ọba nìyẹn o kọ́lọ́run ọba ó jẹ́ ká bá dáadáa àwọn ẹ̀yẹ nìpín ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àáfàá so àwọn ìpín ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àáfàá òun ni alikismu rabi'un minal ulama walmashayikh àwọn ìpín ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àáfàá àtàwọn ṣéèkì
òun ni man yu'aridu da'wata ila tawhidillahi fi du'a'ihi wahdi fi du'a'ihi wahdahu. àwọn tó ṣe wípé wọ́n ń ti wọn nínú àwọn àfà ẹlẹ́ẹ̀kẹrin yìí òun làwọn tó ṣe wípé àwọn ń ti wọn wọ́n ọ̀pọ̀sì tàwíìdì ni, àwọn gbógun ti tàwíìdì ni. ṣe ìyàtọ̀ tí a ti gbé yàtọ̀ ń bẹ ń bẹ o, ìyàtọ̀ ń bẹ ń bẹ dáadáa. àwọn ìran ẹlẹ́ẹ̀kẹrin instead káwọn náà kí wọ́n ṣe kíni, kí wọ́n mójútó tàwíìdì, wọ́n wá ṣe kíni, wọn ò wá dákẹ́ sẹ́mu páwọn ẹlẹ́ẹ̀kẹta tá a ti sọ àwọn ò gbógun ti tàwíìdì, wọn ò sì pèpè síbi tàwíìdì, wọn ò sì gbógun ti tàwíìdì, wọ́n ra jókòó wọn jẹ́ náà ni. ṣùgbọ́n àwọn ẹlẹ́ẹ̀kẹrin wọ́n wá ń gbógun ti tàwíìdì. àwọn àfáà ilé ló pọ̀jù Nàìjíríà ti wà yìí o. àwọn tó ń gbógun ti tàwíìdì àwọn ni wọ́n pọ̀ jù. ṣé pé tó bá sọ̀rọ̀ tó bá sọ pé kọ́lá Allahu kọ́lá Rasulu wọ́n sì máa ṣépè fún ẹ. wọ́n bá gbọ́ pé kọ́lá Ọlọ́run sọ pé ànábì sọ wọ́n ní kíni kọ́lá Rasulu kọ́lá Rasulu làwọn ń sọ kiri. so àwọn ni wọ́n pọ̀ wọ́n á ní àwọn alùsùnà èèyàn ó gọ̀ títí ó yọra ẹ̀ kúrò nù súnà. nígbà tó bá ní alùsùnà làwọn kan, that means pé ìwọ ò kì í ṣe alùsùnà, ìwọ jẹ́ alùṣíríkì àbí alùbídà. alùṣíríkì àbí alùbídà ó ní wọ́n péré ẹyẹ. tó bá ti ní àwọn alùsùnà tó jẹ́ pé àwọn tí nǹkan yé láyé tí wọ́n ń ṣe bídíà gan wọ́n tún sọ pé súnà làwọn ń ṣe ni. ṣùgbọ́n ẹ wá ìmọ̀ kan nílùú mi nílẹ̀ Nàìjíríà, ẹ wá ìmọ̀ kan àwọn àáfà wọ́n ya láìmọ̀ kan títí débi wípé wọn ò mọ̀ pé súnà ní Islam, wọn ò mọ̀ pé Islam ní súnà. al-Islam huwa súnà, as-sunnatu hiya al-Islam. Islam gangan ni súnà ní Islam. wọ́n ní àwọn súnà, àwọn alùsúnà yẹ, àwọn súnà yẹ, ó sì yọrọ ẹ̀ dànù. ok so kí wá níwọ alùbídíà níwọ. subhanallah. so àwọn wọ́n gbógun ti súnà, wọn ò tiẹ̀ gbọ́ nǹkan tó ń jẹ́ súnà. wọn ò pẹ́ súnà ni ó sì ṣàlàyé fún wa pé ókè o tàwíìdì rẹ o, súnà ni ó ṣàlàyé ẹ̀ fún wa. ṣíríkù rẹ o, súnà ni ó ṣàlàyé ẹ̀ fún wa. nígbà táwọn ti wá gbógun tì í bó ni wọ́n ṣe mọ̀, bó ni ó ṣe yé wọn tí wọn ò fẹ́ gbọ́ nǹkan nípa súnà sétí. súnà sì ní Islam. ní tí wọ́n ń sọ ni pé àwọn ò ṣe Islam, kò sí nǹkan tó kà wọ́n pẹ̀lú Islam. so àwọn ni wọ́n ń gbógun ti Islam. tí wọ́n tó bá sì tún ṣe Islam náà wọ́n á tún gbógun tiẹ̀, wọ́n tó bá dúró lórí súnà Nabi sallallahu alaihi wasallam wọ́n á tún gbógun tiẹ̀. so ìran kẹrin nìyẹn. àwọn eléyìí ló burú jù nínú ìran àwọn àfà, nínú ìpín àwọn àfà níbi tawhid. àwọn wọn dúró sórí ibẹ̀ yẹn lásán o. gbogbo ẹ̀yin tẹ́ bá ti sọ yí pé ẹ má sìn wàhádàmù du'a'i ghayri llahi minal anbiya'i wal awliya'i wal amwat li'annahum yujizuna dhalik. so àwọn gbogbo ẹ tó bá tún wá ń sọ yí pé ẹ má sìn ẹlòmíì lẹ́yìn Ọlọ́run ọba, bóyá nínú àwọn ànábì Ọlọ́run, ẹ má sìn ànábì Ọlọ́run, ẹ má pe ẹlòmíì lẹ́yìn Ọlọ́run, èyí ń sìn ànábì, èyí ń sìn àwọn ẹni Ọlọ́run, èyí ń sìn wọn, ẹ má lọ bí sàárè wọn mọ́. ẹ wà lọ máa lọ bí sàárè àwọn ẹni Ọlọ́run ni, ẹ wà lọ máa yípo sàárè wọn, ẹ lọ máa tàwáfù. ṣíríkù ni, ẹ wò gbọ́dọ̀ tàwáfù bí kankan tó ju Mákà lọ, al-Atiq, Baitul Atiq, al-Haram, ibẹ̀ yẹn nìkan ni ló ti lè yípo tí ó jẹ́ jọsìn. bó bá tún yípo bòmíì láyé tó ló yípo, ó ṣe ṣíríkù. so ẹ wà lọ máa yípo sàárè. wọ́n tún máa pe òkú tó ń bẹ́nu sàárè pé ìwọ tó ń bẹ́nu òkú tó ń bẹ́nu sàárè wá bá yanjú ọ̀rọ̀ ẹni tó ti kú tó ń nídìí ìrànlọ́wọ́ ìwọ tó wà láàyè, pé kó máa bẹ lọ́hùn fún kọ́lọ́hùn ó foríjì, kó máa ṣàdúrà, kó máa rántí àdúrà rẹ̀ nígbà tó bá ń ṣàdúrà, kó rántí kó ṣàdúrà fún gbogbo mùsùlùmí, kókó tiẹ̀ náà sínú mọ́. ìwọ wá ẹsẹ̀ ń lọ bá lẹ́yìn tó òkú tí ò ní nǹkan kan, tí ò lè ṣe nǹkan kan mọ́, pé ọwá ń lọ bá pé bàbá ẹ̀yin ẹ̀ ń bẹnu sàárè ẹ̀ ń tẹ́tí ẹ̀ ń gbọ́ mi báyìí, ẹ bá yanjú ọ̀rọ̀ mi wájú Ọlọ́run. subhanallah. ẹ bá yanjú ọ̀rọ̀ mi. wọ́n wá lọ tàwáfù sàárè, ẹ wà á rí wọ́n mọ̀ sọ́wọ́ sínú sàárè, owó nínú olórí nínú sàárè. àwọn àfáà yìí ni wọ́n sọ dẹ̀tọ́ fún wọn o. àwọn àfáà ló sọ dẹ̀tọ́ fún àwọn èèyàn yẹ wọ́n kàn lè ṣàdédé sí nǹkan yẹn. àwọn àfáà ló ní kò sí nǹkan tó burú ń bẹ̀. bẹ́sà ti ń kírun, ẹ̀dẹ̀ ń gbàwẹ̀, ẹ̀dẹ̀ ń yọ sàkà,
kò sí nǹkan tó bu gbogbo tẹ́ ẹ bá ṣe nígbà tẹ́ ti ń kírun tẹ́ ti ń gbàwẹ̀ tẹ́ ti ń yọ ó ti parí gbogbo tó bá wù ilẹ̀ lè ṣe. So àwọn ni wọn ò gbọ́rọ̀ lọ́wọ́n ọba ayé tọ́lọ́wọ́n ọba ń sọ wípé alladhina amanu walam yalbisu imanahum bizulmi àwọn olùgbàgbọ́ òdodo làwọn ẹni tó ṣe wípé wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí wọn ò mísì ìgbàgbọ́ wọn papọ̀ mọ́ ṣíríkù wípé zulimu tó wà ń bẹ̀ ṣíríkù ni wọn ò mísì ìgbàgbọ́ wọn papọ̀ mọ́ ṣíríkù wòláìkà láwùmọ̀lẹ̀ amnu ọlọ́run ni àwọn eléyìí tí wọ́n ní yóò jẹ́ fọkànbalẹ̀ lọ́dọ̀ ọlọ́run o gbogbo àwọn èèyàn míì tí wọ́n jẹ́ mùsùlùmí alẹ́ tí wọ́n pera wọn ní mùmìnì tí wọ́n tún wá ń mísì ìgbàgbọ́ wọn papọ̀ mọ́ ṣíríkù tí wọ́n tún ń da nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run àwọn eléyìí wọ́n ó rí wàhálà ìyálàyà wàhálà ni wọ́n dojúkọ lọ́dọ̀ ọlọ́run ọba torí pé zulimu anabi ẹni re Lukman ó ní iná ṣíríkà la zulimun azim iná ṣíríkà lazulimun azim dájúdájú ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run àbòsí ńlá ni. So tó bá rí bẹ́ẹ̀ so lọ́lọ́run bá fi wá ń sọ mí báyìí lànà bí ṣàlàyé ẹ̀ fún wa wípé zulimu tó wà ń bí yìí o alladina amanu àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run bá gbọ́ lódodo wàlámù yẹlbisu imanahum bizulmin tí wọn ò mí sí ìgbàgbọ́ wọn papọ̀ mọ́ ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. So níbẹ̀ yẹn ló ti yé wa pé so èèyàn lè máa jẹ́ mùmínì tí ó tún wá da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run èèyàn lè máa kírun tí ó tún da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run èèyàn lè máa gbàwẹ̀ tí ó tún da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run èèyàn lè máa yọ zàká tí ó tún da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run èèyàn lè lọ sí àjì tí ó tún da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ àfi ká ṣọ́ra fún ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run o. So àwọn àfáà yìí ni ó ṣàlàyé ẹ̀ fún wa so instead káwọn àfáà yìí wá ṣàlàyé ẹ̀ àwọn ni ẹ wo àáyà yìí wọn ò gbọ́yé kò yé wọn tàbí kí wọ́n gbọ́yé wọ́n ń ṣàbòsí so wọ́n wá ní àwọn ìtẹ́fẹ́ sá ti ń kí ẹ máa kírun ẹ ti yàtọ̀ sí àwọn tí ò kírun rárá so torí nǹkan kan ò yé wọn nínú ẹ̀sìn ni o so torí nǹkan kan ò yé wọn nínú ẹ̀sìn so àwọn eléyìí gangan ni wọ́n wà ń tako ìpèpè síbi ìjọkan ṣoṣo ti Ọlọ́run ọba Allah so wọ́n ń tako ìpèpè síbi ìjọkan ṣoṣo ti Ọlọ́run ọba so torí pé ìpèpè síbi ìjọkan ṣoṣo tọlọ́run ọba yìí òun ni ó sọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn di ẹni tí ó ṣoríire níwájú ọlọ́run ọba Allah òun ni ó sọ wọ́n di ẹni tí ó ṣoríire níwájú ọlọ́run ọba Allah bí èèyàn bá ti fail níbi ìjọsìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo níbi pé kéèyàn má da nǹkan pọ̀ mọ́ ọlọ́run ọba nìkan ṣoṣo ẹni yẹ inú náà gbére nílé rẹ̀ kò sí gbogbo ohun tó lè jẹ́ láyé kò sí dáadáa tó lè ṣe láyé gbogbo ẹ̀ ó bàjẹ́ látàyé ni ló ṣe pàtàkì káwọn àfáà yìí dìde láti máa ṣàlàyé nǹkan yìí sẹ́ ṣùgbọ́n wọ́n ń takò ní gbogbo ẹni tó bá tún ṣàlàyé ẹ̀ wọ́n á máa wẹ́sùn burú sí lẹ́sẹ̀ wọ́n lè lọ sórí Facebook kí wọ́n ní Boko Haram ni o wọ́n lè lọ sórí Facebook kí wọ́n máa parọ́ wọ́n tó jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ ló wá kún orí wọn ẹ̀yin kan lẹ̀ ń ṣe ṣíríkù ẹ̀yin kan lẹ̀ ń ṣe bídíà ẹ̀yin kan náà lẹ̀ tún ń parọ́ èwo bó lè ṣe fẹ́ bọ́ níwájú Ọlọ́run ọba Allah ẹ̀yin náà lẹ̀ ń àtáàkì àwọn ẹni rẹ̀ báwọn Yahudi ṣe máa ń ṣe nìyẹn gbogbo àwọn ẹni rẹ̀ àwọn ànábì Ọlọ́run ó ṣe kí ni wọ́n ó fèsì wọn pé àwọn ọ̀pá wọn ni. sọ wá jẹ́ pé gbogbo àwọn àfà tí wọ́n bá ń pèpè lórí dáwà pé lórí tawhid lórí pé ẹ kúrò níbi ṣíríkù gbogbo àwọn àfà yẹn wàá fèsì wọn ẹ ní kò sí bí wọ́n ṣe fẹ́ gbégbà ẹ ní ẹ fẹ́ pa wọn ẹ lè fẹ́ ṣe Ọlọ́run sì sọ pé ẹ̀yin àfà tẹ́ ń pèpè síbi tawhid fala takshawhum ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn o ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn èmi Ọlọ́run ọba nìkan tó so ní kẹ́ ẹ bẹ̀rù fakshawni èmi nìkan ní kẹ́ ẹ bẹ̀rù in kuntum mu'minin tó bá jẹ́ pé mu'minin ni yín o so eléyìí lọ́lọ́run ọba ó sì yé wa wípé Ọlọ́run ọba Allah yóò wá pẹ̀lú eléyìí lọ́lọ́run ọba Allah yóò fi máa ran gbogbo àwọn tí wọ́n bá bẹ̀rù Ọlọ́run ọba tí wọ́n bá sì jẹ́ mu'minin òdodo Ọlọ́run ọba ó máa ràn wọ́n lọ́wọ́ lórí àwọn ẹni bíi. So àwọn àfáà yìí àwọn ni ìpín kẹrin àwọn ni wọ́n ń ṣe àwọn nǹkan tí ò da àyè tí wọ́n ń pe àwọn èèyàn lọ síbi wípé wọ́n ṣe lẹ́tọ̀ fún àwọn alladhina yabihuna linnasi du'a ghayrillah wa dafna fil masajid wa tawafu hawla al-qubur wa nudhur lil awliya wa ghayraha min al-bid'i wal munkarat ويدعون الناس إلى السحر يدعون الناس إلى التنجيم يدعون الناس إلى الكهان
àwọn eléyìí ni wọ́n ń pa àwọn èèyàn lọ síbi ṣíríkù, wọ́n ń pa àwọn èèyàn lọ síbi sàárè, wọ́n ń pa àwọn èèyàn lọ síbi ìmáàsìn òkú sí mọ́sálásí, wọ́n ń pa àwọn èèyàn lọ síbi ìmáàyẹsẹ́wò, ìmáàsòògùn, wọ́n ń pa àwọn èèyàn lọ síbi ìmáàyẹsẹ́wò, ìmáàsòògùn, wọ́n ń pa àwọn èèyàn lọ síbi ìmáàwòràwọ̀, wọ́n ń pa àwọn èèyàn lọ síbi àlá. Gbogbo nǹkan yìí ni àwọn àfáà yìí ni wọ́n ń pa àwọn èèyàn lọ́bẹ̀ nítorí tí wọ́n fẹ́ jẹ, torí nǹkan tí wọ́n fẹ́ ṣe kíni, tí wọ́n fẹ́ jẹ, tí wọ́n fẹ́ mu, wọ́n fẹ́ sọ àwọn èèyàn, wọ́n wọ̀n láti sọ àwọn èèyàn dẹrú kí wọ́n wá káwọn máa darí àwọn èèyàn torí nǹkan táwọn fẹ́ jẹ. Àwọn tá a sọ pé wọ́n sanwó sínú sàárè, ṣé òkú tó wà nínú sàárè ló fẹ́ náwó? Àwọn tí wọ́n lọ sanwó síbẹ̀ náà làákà ẹ̀ wọn ò sọ fún wọn, orí wọn ò padà pé ṣé nígbà tán padà lọ wọ́n tún bówó ń bẹ̀. Bọ́n bá tiẹ̀ tún bówó ń bẹ̀, sọ owó wọn, ṣé owó wọn tí wọ́n sọ síbẹ̀ ni wọ́n bá ń bẹ̀? Àwọn èèyàn tí àwọn tó gbọ́n tó sì jẹ́ pé àwọn ni wọ́n gbọ́ jù níwájú Ọlọ́run, wọ́n ń tan àwọn èèyàn jẹ, wọ́n á lọ máa kó, so àwọn èèyàn bá ti sọ wọ́n bẹ̀, bóyá bá ti pọ̀ wọ́n á lọ kó àwọn náà. Àwọn ni ojú orí àwọn bàbá wa ni ẹni Ọlọ́run ni wọ́n o, ẹni Ọlọ́run tó bá ti tọrọ ń bẹ̀ yóò sẹ́ni o. Ìwọ sá pè wọ́n dáhùn oríṣiríṣi báyìí. Wọ́n ń pa àwọn èèyàn lọ síbi oògùn pé kí wọ́n máa ṣoògùn, wọ́n gbà tó tún wá ká wọn lára, wọ́n tún wá sọ pé ẹ̀tọ́ ni kí wọ́n ṣoògùn. ẹ̀tọ́ yuhalliluna ma harrama Allah linnas inna haulahi humul mujrimun. Àwọn wọ̀nyí wọn ò jẹ́ nǹkan kan ju pé ẹ̀ṣẹ̀ ńlá, àwọn ọ̀daràn ni wọ́n. Humu akabiru limujirimun, humu akabiru limujirimin, humu akabiru limujirimin. Àwọn ọ̀daràn ńlá ni wọ́n, ọ̀daràn ńlá, ọ̀daràn gidi. Ẹ mọ̀ pé àwọn ọ̀daràn kéékèèké wà, ọ̀daràn ńlá wà, ọ̀daràn ńlá tí ò sí ọ̀daràn tó tó ní làwọn àfáà yìí. Wọ́n ń pa àwọn èèyàn lọ síbi ṣíríkù, wọ́n ń pa àwọn èèyàn lọ sóko kúfúrù bádàlì ìmán, lẹ́yìn ìgbà tí wọ́n ti gbàgbọ́. Lẹ́yìn ìmán wọ́n tẹ̀sẹ̀ wá subhanallah, wọ́n wá ní káwọn èèyàn máa ṣoògùn káàkiri, wọ́n tún ń sọ síta gbangba pé ẹ̀tọ́ ni. Bánabi ṣe síírù ni mo sọ pé mo challenge gbogbo àwọn àfáà àyẹsẹ̀, gbogbo àwọn àfáà tí wọ́n ń sọ̀sọ̀kúsọ yẹn, mo challenge gbogbo wọn pátápátá. Ìpè àní kí wọ́n fún mi ní hadith eléyìí tánàbí sallallahu alaihi wasallam sọ wípé tasaharu ibadallah. Àbí wọn ò mọ tó ń jẹ́ síírù ni. Dàwáwù èèyàn wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam wípé ànàtàdáàwá ya Rasulallah, ìyẹlẹ́ wà ń lò lóògùn, ẹ̀ ń sọ àwọn èèyàn nù. Wọ́n ní ìwọ ànábì sallallahu alaihi wasallam sáà lè ṣoògùn wòsàn. Dàwáwù ni ẹni yẹn wá béèrè lọ́wọ́ ànábì, kì í ṣe síírù ni èèwọ̀. Dàwáwù oògùn jẹ̀díjẹ̀dí, oògùn inú rírun, dàwáwù ni wọ́n wà lọ́sípítà, dàwáwù nìyẹn, kì í ṣe síírù ló wà lọ́sípítà táwọn dókítà ń treat. Dàwáwù ni wọ́n fún ẹ, ni dókítà ó fún ẹ pé ẹ lọ oògùn yìí, ẹ lọ lo tébúlẹ̀tì 3, ẹ lo kíní, àbíwọ náà tó ti jẹ Yorùbá ni, ẹ lọ já ewé jìnrìn àti ewé dóngóyàrò, ẹ lo ibà ó lọ, ẹ lo jẹ̀dí ó lọ. Dàwáwù nìyẹn, ìyẹn ni wọ́n béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam, oògùn wòsàn. Kì í ṣe síírù tẹ́yìn ń ṣe, tẹ́yìn máa lọ jó ológbò ààyè, ẹ wàá jó lórí iná, ẹ wàá kó subhanallah, wọ́n sì ń pa àwọn èèyàn dànù lójoojúmọ́. Ànábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa pé àwọn ẹranko tó jẹ́ pé wọ́n máa ń rìn káàkiri, tó jẹ́ pé wọ́n ń jẹ nǹkan, tó jẹ́ pé wọ́n ń jẹ ìdọ̀tí, wọ́n lè jẹ ìdọ̀tí, wọ́n lè jẹ gbogbo ẹ̀. Ó ní níjọ́ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ pa wọ́n, ẹ mú bí adìẹ, ó yẹ pé òkè ṣe pé wọ́n ló kó sínú kéèjì. Adìẹ tó bá kó sínú kéèjì tó jẹ́ pé wọ́n ló ń fún lóúnjẹ, ó lè fún nídọ̀tí jẹ, oúnjẹ tó dáa ló máa fún jẹ. Níjọ́ tó bá fẹ́ jẹ, mú nǹkan ẹ kó dúnbú ẹ, kó ṣe bismillah Allahu akbar, kó sì dúnbú ẹ, kó sì máa jẹ lọ. Ṣùgbọ́n ìyìn tó ń sìn tó jẹ́ pé ọkàn sílẹ̀ ó rìn káàkiri ni, tí ó ṣàdọ̀tí jẹ yóò ṣàgbọ́ jẹ. Níjọ́ tó bá wọn bó fẹ́ pa wá lọ dè mọ́lẹ̀ fún bí ọjọ́ 3, wàá máa fún lóúnjẹ jẹ, oúnjẹ tó dáa, àgbàdo àbàwọn oúnjẹ tí wọ́n ń jẹ tó dáa ìnìwọ́ wọn máa fún jẹ. Gbogbo ìyìn tí ò dáa tó ti jẹ yóò ti yàgbẹ́ rẹ̀ dànù, yóò ti mọ́ kó tó di pé o pa jẹ, o lè kí gìrì mọ́lẹ̀ kó sáré lọ pa. Ànábì ni ẹ kọ́kọ́ dè mọ́lẹ̀ náà, ẹ wá fún lóúnjẹ tó dáa fún bí ọjọ́ 3.
kó jẹ so kó yàgbẹ́ gbogbo ohun tí ò dáa tó wà nínú ẹ̀ tó bá ti yà tán gbogbo ohun tí ò dáa fún bí ọjọ́ mẹ́ta yẹn gbogbo àìsàn tí ò dáa lára ẹ̀ gbogbo ìjẹkújẹ tó ti jẹ yóò ti ya gbogbo ẹ̀ mọ́gbẹ́ yóò ti tọ́ gbogbo ẹ̀ mọ́tọ̀ so àwọn oúnjẹ dáadáa tó ń fún jẹ ni yóò ṣẹ́kù sí lára nígbà yẹn ni wá tó lè ṣẹ̀ṣẹ̀ pa kẹsì bísímìlá aláwọ̀ kó wá pa ní nǹkan tó jẹ́ halal nìyẹn o lànàbí sallallahu alaihi wasallam ṣàlàyé ẹ̀ fún wa bẹ́yẹ o ìyìn tó jẹ́ halal òun lànàbí sallallahu alaihi wasallam ni ló ṣàlàyé ẹ̀ fún wa bẹ́yẹ ẹ̀yin ó wàá mú ológbò ẹ mú aláǹgbá ẹ mú ọ̀pọ̀lọ́ gbogbo ẹ wàá jó lódìdí ẹ jó subhanallah tó ti sọ Ọlọ́run sallallahu alaihi wasallam tó ní ẹnìkan ò gbọ́dọ̀ fi yaná jẹ iná ẹ wàá sọ kínní yẹn láàyè Allahu Akbar àwọn eléyìí wọ́n dájú wọn èsè èèyàn dáadáa wọn èsè èèyàn dáadáa rárá láàyè lóye wọ́n wàá mú kínní yẹn wọ́n sọ wọ́n sínú inú apẹ̀rin wọ́n dè mọ́bẹ̀ kínní yẹn iná ni ó jó pa gbogbo ìdọ̀tí gbogbo òfun gbogbo ògbẹ́ gbogbo ohun tí ò dánú ẹ̀ gbogbo ẹ̀ tí wà ń bẹ̀ yóò jó pa pátápátá wọ́n wàá kó èédú ẹ̀ wọ́n wàá kó fún wọ kó lọ́ máa fi lo kó lọ́ máa lò ó lẹ́bù ìwọ náà wàá gbà lọ́wọ́ wọn wọ́n kó pọ́ìsìn fún ẹ òun gbà àwọn àfáà tí wọ́n láwọn ń ṣe jálàbí àwọn àfáà abú àwọn ulama usul àwọn àfáà abú àwọn àfáà rádaràda àwọn àfáà rédèrèdè tí wọ́n balẹ̀ ayé jẹ́ tí wọ́n ba ìsìláàmù lójú jẹ́ wọn ò níṣẹ́ wọn ò ní nǹkan tí wọ́n ṣe ju pé kí wọ́n máa ba tàwọn èèyàn jẹ́ lọ ìwọ wa máa lo kinní àìsàn oríṣiríṣi àwọn tó tiẹ̀ máa ń dùn mí fújù làwọn tí wọ́n ń wọ́ ọmọ kí ló ń lọ bá wọn fún ṣé ọ̀rọ̀ Ọlọ́run ọba ò tí ì yé ọ ni àhàsíbà náà so àyìnyú ti rọ́pò àyìnyàkúlò àmánà wahum la yuftanun walaqad fatanna alladhina min qablihim fala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin Ọlọ́run ni ṣé ẹ̀ ń rò pé nígbà tẹ́ ti sọ pé ẹ jẹ́ mùsùlùmí àhàsíbà náà sáwọn èèyàn rò pé nítorí pé àwọn ti jẹ́ mùsùlùmí àwọn ti gbọ́ Ọlọ́run gbọ́ àwọn ń kírun àwọn ń gbààwẹ̀ àwọn ń yọ sàká à ń yú tìrọ̀ kú a fi wọ́n lẹ̀ à ń yàkúlú àmàna pé kí wọ́n kàn máa sọ pé àwa ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ o àwa ti ẹ̀tọ́ Ọlọ́run là ń ṣe o wàhùn la yuftanun àwọn Ọlọ́run ọba ò ní dán wọn wò Ọlọ́run sáwọn èèyàn ń rò bẹ́ẹ̀ ni bá ní dán wọn wò walaqad fatanna alladhina min qabli àwọn Ọlọ́run ti dá wọn tó síwájú wọn wò fala ya'lamanna Allahu alladhina sadaqu nígbà táwọn owó Ọlọ́run ọba dé ó yé wọn ó hàn síta pé àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n sòdodo tó yẹ pé lóòótọ́ ni wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ wala ya'lamanna al-kadhibin a sì mọ àwọn tó yẹ pé òpùrọ́ ni wọ́n nígbà tádànwó Ọlọ́run ọba dé wọ́n fẹsẹ̀ fẹ́ níbẹ̀ yẹn ní ìsìnkú tí ìyé wọ pàdánwó òde o lè wọ́ ọmọ kó má rọ ọmọ bí kó wọlé ọkọ kó di 10 years kó má rọ ọmọ bí 15 years kó má rọ ọmọ bí ó mọ bẹ́ẹ̀ lọ́ọ̀ ni ó mọ jí lóru ọkọ rẹ̀ mọ jí lóru ẹ mọ bẹ́ẹ̀ lọ́ọ̀ ẹ mọ lo gbogbo àwọn oògùn tí ó tó bá ṣẹ̀ríà ìsìláàmù mu ẹ lọ sọ́dọ̀ dókítà fún yín lóògùn ẹgbẹ́ bájẹ́ ìgbẹ́ pé tọ́ ẹ lọ sọ́dọ̀ dókítà ẹ tún tánàbì sọ àwọn oògùn tánàbì kọ́ wa àwọn dàwáwù tánàbì kọ́ wa so lédè Yorùbá làwọn àfáà yẹn wá fi ń lu jìbìtì wọn wá máa sọ pé oògùn ṣé ẹ mọ̀ pé lọ́nà méjì tá a bá sọ pé dàwáwù oògùn láàtú sí ní Yorùbá tá a bá sọ pé síhìrù oògùn láàtú sí ṣùgbọ́n síhìrù làwọn àfáà yẹn ń ṣe síhìrù ìyẹn ni pé àwọn oògùn tó tojú bọ kádà bí ká sọ pé a fẹ́ sóògùn awọ́rò a fẹ́ sóògùn kí n rọ́mọ bí a fẹ́ sóògùn kí n rọ́mọ bí ta ló lè jẹ́ kéèyàn rọ́mọ bí tó ju àlá lọ bó o lè fẹ́ sóògùn kó rọ́mọ bí ẹni tó ní àìsàn lára yóò sọ pé òun fẹ́ ṣe ó lọ sọ́dọ̀ dókítà kí wọ́n fún un ní oògùn tí ó mú àìsàn yẹn kúrò lára ẹni. wọ́n fẹ́ sóògùn kí n máa tajà mo fẹ́ sóògùn àṣírí mo fẹ́ sóògùn àṣírí bíbò gbogbo yẹ èèwọ̀ ni Ànábì sallallahu alaihi wasallam lódìdí sọ bẹ́ẹ̀ fún wa ṣé wọn ò kéwú mọ́ ni tí wọ́n fi wá ní tí ó wá jẹ́ èèwọ̀ wọ́n wà ń sọ dẹ̀tọ̀ wọ́n wà lọ gbé ní tó jẹ́tọ̀ nínú èdè tí tó jẹ́tọ̀ dàwáwù wọ́n wá ń gbé sí wọ́n ń tu sí síhìrù tó bá yẹ pé kò yé wọn bẹ́ẹ̀ a jẹ́ pé humu juhal la ya'lamuna wa la ya'rifuna shay'an min al-ilmi hidan tó bá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé ó yí ńgbà tó jẹ́ pé wọn ò mọ ìyàtọ̀ báyìí náà láàrin pé òkè dàwáwù wà síhìrù wọn ò mọ ìyàtọ̀ láàrin dàwáwù àti síhìrù wọn wá mí sí méjèèjì papọ̀ wọn ò tọ́ lẹ́yìn tó aláìmọ̀kan olórí aláìmọ̀kan ni wọ́n gbà náà. wọ́n ní ànábì ní ẹ̀yin ẹrúsìn mi ẹ ṣoògùn tàdáwà ìbádàlá irú oògùn wo lànábì ń sọ ṣèbọ̀ oògùn wòsàn lànábì ń sọ tánàbí sallallahu alaihi wasallam tún sọ wípé inna Allaha lam yaj'al shifaakum fima harrama alaykum
Ọlọ́run ò fi wòsàn yín o síbi tó ṣe léèwọ̀ fún yín o. Ok o tún lè pé oògùn ìwòsàn náà ló fẹ́ ṣe, o lè lọ ra ẹran ẹlẹ́dẹ̀ kó sọ pé o fẹ́ fi ṣe oògùn ìwòsàn, o lè lọ rọtí kó ló fẹ́ fi ṣe oògùn ìwòsàn, orí èèwọ̀ lọ́lọ́run bá ṣe fún wa. So ẹ wá àwọn àfáà yìí wọ́n wà ń ṣì àwọn èèyàn lọ́nà, wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà kúrò lójú ọ̀nà tọ́lọ́run ọba Allah. Wọ́n wà ń pe tí ò rí bẹ́ẹ̀ wọ́n ń pè fún wọn, wọ́n wá lọ mú hadith eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó ti sọ̀rọ̀ oògùn ìwòsàn, wọ́n ń lò fún oògùn tó tojúbọ kádàrá. Wọ́n á máa lò fún síírù, wọ́n ń lo dàwáwò fún síírù. So àbòsí ńlá, àbòsí tó ga ni. So ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra lọ́dọ̀ wọn, wọ́n á fún yín ní jẹkújẹjẹ, wọ́n á jó gbogbo ẹ̀ mọ́ra wọn. Èmi igi lásán ni wọ́n ó jó, ìmí ẹrọ̀fọ̀ lásán ni wọ́n ó kó pọ̀, wọ́n wà ń kó fún yín, wọ́n ń pò fún yín. Ṣé wọ́n sọ fún yín pé ṣé wọ́n kọ́ṣẹ́ dókítọ̀ ni? Wọ́n kọ́ṣẹ́ dókítọ̀, kí lẹ̀ ń wá lọ sọ́dọ̀ wọn? Ṣé wọ́n kọ́ dókítọ̀ ni? Wọ́n kọ́ṣẹ́ dókítọ̀. Ẹbá àfáà ló pe rẹ̀ pé tírà Ọlọ́run lòun kà, tá a bá débẹ̀ tírà Ọlọ́run náà ló yẹ kó kà fún wa. Ó ṣe jẹ́ pé ṣé ó kọ́ṣẹ́ dókítọ̀ ni? Tẹ́ fi ń lọ sọ́dọ̀ rẹ̀, tẹ́ fi ń gbé kódà tó já ìsàn gan, ẹ̀yọ́ kọ̀ọ̀kan béèrè ó kọ́ṣẹ́, só ní sàtífíkẹ́ẹ̀tì tó ń ṣe lọ́wọ́, so ó kọ́ṣẹ́ wòsàn, ibo ló ti kọ́ṣẹ́ wòsàn? Wọn ò mọ̀ kó ti wòsàn gan, ní gbé lọ sọ́dọ̀ wọn torí pé gbèkúgbè ni wọ́n gbé fún yín. Àbí nígbà tán bá dí ológbò tán gbogbo tán ní ara ẹ̀ tí ò yá yóò wòsàn. Àfẹn tó bá ti mọ̀ tá a mọ̀ pókó, àwọn dókítà lálọ́ bá. So wọ́n à ń ka Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa, ó ní nínú ẹgbà wa eléyìí tí Ibn Mas'ud tí wọ́n gbà wá, ó ní sami'tu Rasulallahi sallallahu alaihi wasallam, mo fi tí ara mi gbọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sọ wípé inna rúkọ̀, dájúdájú ká máa pọ̀fọ̀, rúkọ̀ rúkíyà ọ̀fọ̀ pípa, so ọ̀fọ̀ pípa wàtàmá ìmà, ká máa so nǹkan mọ́ra káàkiri, òǹdè ni kinní kan ni, òkà kan ló lọ, òkà ògùn kan ló ti bọ́wọ́, òǹdè kan ló dè ní, ìfúnpá kan ló lò ní, àwọn nǹkan kan ló gbé kọ́ nù ilé ẹgbẹ́ kúdè ní, gbogbo eléyìí ó ní tíwálà, inú wọn ń pè ní tíwálà, gbogbo nǹkan tẹ́ ń dè mọ́ra, tẹ́ ń dè mọ́lé, tẹ́ ń dè mọ́ mọ́tò káàkiri, ó ní wà tàmáyìm, mo ló ń jẹ́ tàmáyìm ní gbogbo nǹkan téèyàn ń dè mọ́ra káàkiri, jámù ẹ̀ ni ó ní tàmáyìm. So gbogbo ẹ̀ pátápátá ó ní wà tíwálà, àti kéèyàn máa so oògùn ọ̀fẹ́ pé mo dẹ̀ fẹ́ obìnrin yìí o, so kò dẹ̀ jẹ́ ń lọ so oògùn sí kó fi fẹ́ mi. Gbogbo ẹ̀ pátápátá Ànábì ní ṣírìkún, ẹbọ. Kí la sọ fún yín pé ẹbọ ń ṣe? Ó ń ba gbogbo ṣẹ́ jẹ́. Ànábì wa ní ẹbọ ni, àwọn àfáà yìí ló wá ń ṣe fún yín kó máa pọ̀fọ̀. Sọ ẹ rí rúkọ̀ tó wà ń bẹ̀ yẹ, rúkíyà yẹ, ìyẹn ni pé ọ̀fọ̀ ni èyí tí àwọn kèfèrí bá ń lò. Mo rí àfáà kan kọ́lọ́run ọba kó bá ń ṣàlékún ìdáyà fún àfáà náà gbìyànjú, ṣùgbọ́n kò yé wọn tó. Àfáà náà àrídọ̀ akéwúgbèmí, mo rí lórí Facebook, wọ́n ń ṣàlàyé pé rúkíyà yẹ ọ̀fọ̀ ni túmọ̀ rẹ̀. Rárá o, ó kó ọ̀fọ̀ sínú ni, àbẹ́mọ̀ nǹkan tó ń jẹ́ èdè Lárúbáwá ni, èdè Lárúbáwá tó gbòòrò ni, tó jẹ́ pé àwọn ọ̀rọ̀, àwọn kẹlímọ̀t ó máa ń sáwọnú ẹ̀ ní kẹ́límọ̀ ẹyọ kan. Ẹ jẹ́ ń tú fún yín, tí wọ́n bá sọ pé àínù ojú là ń pè bẹ́ẹ̀, the same àínù yìí náà ni wọ́n tún pè ní àjẹ́, the same àínù yìí náà tún ní odò tó ń sàn, wọ́n tún lo àínù. So kẹ́límọ̀ àrọ̀bíyà kò ń ṣe nǹkan ẹyọ kan ló ń tù. Ẹ wá ní ọ̀fọ̀ náà ni ọ̀fọ̀, rárá o, ó ń túmọ̀ ọ̀fọ̀ nígbà tí kèfèrí bá lò, kèfèrí tó bá pè gèdè, ó pò gèdè, ó pọ̀fọ̀, àwọn kèfèrí nìyẹn nílẹ̀ Yorùbá tí wá ń bì. Ẹ wá ní mọ́kàlù Kùránì náà ọ̀fọ̀ ni, rárá o. Èyí tó ń jẹ́ rúkíyà, ó ní rúkíyà ó kọjá bẹ́ẹ̀, ọ̀fọ̀ kó sínú ẹ̀ ni, ìpè yìí táwọn kèfèrí náà máa ń ṣe. So èyí tẹ́ kèfèrí wá ń ṣe, kèfèrí ti Yorùbá ọ̀fọ̀ lòun máa ń pa, mùsùlùmí ò kì í ń pọ̀fọ̀. Torí ẹ̀ tẹ́ bá lọ wo àwọn muhajim àti àwọn muhajam ti èdè Lárúbáwá, àwọn kọ̀mùsù làrọ̀bì, ẹ lọ wo dáadáa, ó túmọ̀ bó dẹ̀ jẹ́ ti English ni, àwọn muhajimu ẹ lọ wo, ẹ lọ wo kọ̀mùsì náà,
so ìkankan náà ni mò ń sọ kọ̀mùsù náà ni mujam jámù ẹ̀ ní muhajim ò ní jámù rẹ̀ so àwọn tó ń tú èdè ẹ lọ wò so ṣé nǹkan ẹyọkan ni wọ́n tú síbẹ̀ ni so tí wọ́n tú rúkìá wọ́n tú tàwídà bìmánà rúkìá àtàwídà bẹ́ẹ̀ wá tún lọ tú ẹ lọ tú wọ́n lè kọ́ sí tó bá jẹ́ pé tó lóyìnbó ni oríṣiríṣi ni wọ́n lè kọ́ rúkìá wọ́n lè sọ pé charm wọ́n lè sọ pé incantation wọ́n lè sọ pé so oríṣiríṣi wọ́n dẹ̀ tún wá tún sí invocation rúkìá yẹn náà ni wọ́n tú síbẹ̀ so tó bá rí bẹ́ẹ̀ báwo lẹ ti máa wá mú ìyẹn tí kèfèrí ń lò tá a ti mọ̀ yí pé ọ̀fọ̀ kèfèrí ló ní mùsùlùmí ò kì í pọ̀fọ̀ kèfèrí ló ń pọ̀fọ̀ so a ní ẹ lè lo wọ́ọ̀dù yẹ kẹ́ wá sọ pé wọ́ọ̀dù ọ̀fọ̀ yẹn lẹ́wàá lò yín kèfèrí nìyẹn tí kèfèrí bá ṣe yóò jẹ́ ọ̀fọ̀ tí mùsùlùmí bá ṣe yóò jẹ́ ọ̀rọ̀ àbí ohun eléyìí tó ṣe pé ti ṣẹ̀ríà ìsìláàmù ni ìtòyìn tó fi ìfòkè ọlọ́run tó fi pe nǹkan tá a fi pe ọlọ́run láti fi dáàbò bora wa kúrò níbi àwọn agbára burúkú ó ní túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ tá a sọ tá a fi pe ọlọ́run láti fi dáàbò bora wa kúrò níbi àwọn ẹ̀mí èṣù kúrò níbi àwọn ẹ̀mí àǹjànù ó ló ń jẹ́ rúkìá so kì í ṣe ọ̀fọ̀ ní ògèdè ọ̀fọ̀ ìyẹn ní tàwọn babaláwo so rúkìá kò kí ń ṣe èdè Yorùbá so ẹ lè sọ fún wa pé rúkìá yẹn nìsín o nǹkan ẹyọkan ni ó tú ọ̀fọ̀ nìkan ni ó mọ̀ tú rárá ọ̀fọ̀ kó sínú ẹ̀ ó ló fi jẹ́ pé tẹ́ bá lọ wọnú àwọn dictionaries ẹ máa rí wípé wọ́n tú sí oríṣiríṣi ni nínú nǹkan tí wọ́n tú sí charm wọ́n tú sí incantation wọ́n tú sí talisman wọ́n tú sí amulet wọ́n tú sí spell wọ́n tú sí invocation ìwọ ló wàá wò pé èwo ló bá tiwa mu èwo ni tiwa wá ní ọ̀fọ̀ wá ní tí wọ́n bá ń irú ọ̀fọ̀ náà ó ń bẹ nínú ti Yorùbá náà tó ṣe pé kò bá nǹkan mu tí wọ́n á máa sọ pé kínní ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ṣíríkù gan ni ń tẹ́ sọ yẹ àkọ́dá wa ní ádámọ̀ ṣé nígbà tó wá jẹ́ ádámọ̀ so ádámọ̀ ni àwa máa ṣèbà fún báyìí kó tó wá ṣẹ̀ṣẹ̀ bá ṣẹ̀dá ẹni tó ṣẹ̀dá yóò kọ́kọ́ ṣe bá ẹ̀dá tó dá kó tó wá ṣe bá ṣẹ̀dá ṣíríkù ni ẹ pọ̀fọ̀ Yorùbá kan láti ìbẹ̀rẹ̀ dé parí tẹ́ẹ̀ ní rí ṣíríkù ń bẹ̀ so ẹ má tú ẹ lè tú rúkìá sí ọ̀fọ̀ ibi tẹ́ẹ̀ tí mo tú sí ọ̀fọ̀ níbi tó ṣe pé ìyìn táwọn kèfèrí ń pè ohun kan rúkìá ni nǹkan tá a fẹ́ kà tá a fi dáàbò bora wa kúrò lọ́wọ́ alágbára abú kúrò lọ́wọ́ ẹ̀mí èṣù so èyí tí kèfèrí bá kà òun náà kà ọ̀rọ̀ náà ni tó kà tó fi dáàbò bo ara rẹ̀ kúrò ní ọ̀dọ̀ agbára ṣùgbọ́n tó jẹ́ pé agbára ṣàìtọ́nì náà ló tún lò agbára àjànú náà ló tún lò ló fi dáàbò bo ara rẹ̀ àbí ló fi ti àdánwò yẹ kúrò so ìyẹn wá ní ọ̀fọ̀ ìyẹn làwọn ń pè lọ́fọ̀ ìyẹn ni wọ́n ń pè ní ògèdè ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ti mùsùlùmí so wọ́n ní ọ̀rọ̀ tá a sọ àdúà tá a ṣe tí aburú yẹ tí ó fi kúrò tí ẹ̀rí wá lórí ẹ̀ látinú alukurani àbí látinú sunna anabi sallallahu alaihi wasallam àbí kì í tiẹ̀ ṣe ní tí a rí ẹ̀rí látinú alukurani àbí látinú sunna tó jẹ́ pé àwa fúnra wa náà la rọ́ pé ọlọ́run bá ń mú aburú yìí kúrò ìwọ ọlọ́run ọba àlá ọba alágbára ìwọ nìkan ṣoṣo lọ́ba ńlá ọba tó tóbi kíní burúkú yìí tó ń dà mí láàmú yìí ọlọ́run bá ń mú kúrò tó jẹ́ pé wọ́n fúnra ẹ ló sọ̀rọ̀ yẹ òrí náà sùn fún ṣùgbọ́n kò sẹ́bọ̀ nú ọ̀rọ̀ tó sọ ìyẹn ni ṣùgbọ́n ògèdè àbí ọ̀fọ̀ eléyìí tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ lẹ́bọ kò sí tí ò sẹ́bọ̀ ń bẹ̀ ẹ mú kan tí ò bá jẹ́bọ wá kẹ́ ẹ sọ láti kẹ́ ẹ pé àyájọ́ yẹn látòkè délẹ̀ kó má wàá lẹ́bọ nú so ọ̀rọ̀ tẹ́ sọ yẹn so kò rí bẹ́ẹ̀ so ẹbọ òun ni gbogbo tó ń jẹ́ ọ̀fọ̀ nílẹ̀ Yorùbá ẹbọ ni so torí àwọn àáfàá yìí ni wọ́n ń pè àwọn èèyàn lọ sí ibẹ̀ wọ́n ń pè àwọn èèyàn lọ sí